Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ àṣà Yorùbá TV, ètò tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. A tún mú ohun àkọ́tún wá fún yín lọ́jọ́ tòní. N ta fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí, òun ni òfin ní orílẹ̀-èdè wa. Kí ni tí wọ́n ń pè lófin? Báwo ni ọ̀rọ̀ òfin ṣe jẹ́? Báwo ló ṣe yẹ ká lò? Báwo ló ṣe yẹ ká máa ṣe lórí ẹ̀? Wọ́n ní lẹ́nu oníkàn láti ń gbọ́ pọ̀n, lẹ́nu ọlọ́fà láti ń gbọ́ mọ́tá. Ìdí nìyí tá a fi lọ gbé ògbóǹtarìgì amòfin tá a gbé wọn dìde, akọni níwájú adájọ́, àwọn tí wọ́n perégedé tí wọ́n fi gbọ̀rọ̀ jẹ́ka nípa ọ̀rọ̀ òfin. Fún díẹ̀ yìí la ṣe gbé wọn dìde wá pé kí wọ́n wá bá wa yànnàná ọ̀rọ̀ yìí, kí gbogbo tí wọ́n ń pè ní òfin kó lè yé wa, ká lè mọ bá ṣe máa mú lò àti bá ṣe máa tẹ̀lé. Ó yá, ẹ máa bá wa ká lọ. A kí yín káàbọ̀ sórí ètò wa Àṣà Yorùbá TV. Lórúkọ gbogbo àwọn tí wọ́n ń ṣe àkóso lábẹ́ ètò àṣà, òun la ṣe kí yín bàbá. A fẹ́ kí ẹ bá wa dárúkọ yín fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ yín, tí wọ́n ń wò yín báyìí jákèjádò àgbáńlá ayé. Ẹ ṣé olótù, a kí yín fún àwọn iṣẹ́ ribiribi tí ẹ̀ ń ṣe lórí ètò yìí. Orúkọ tèmi ni Adédèjì Júbà. Bàbá, a fẹ́ kẹ́ bá wa sọ ipò yín. Ìtumọ̀ eléyìí ni pé iṣẹ́ tí ẹ gbé dání gangan fún gbogbo àwọn èèyàn tí wọ́n ń gbọ́ yín tí wọ́n sì ń wò yín. Iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ agbẹjọ́rò tí à ń pè ní lọ́yà. Ẹ ṣeun bàbá. Nǹkan tá a fẹ́ sọ̀rọ̀ lórí lónìí, òfin ni. Òfin. Ǹjẹ́ ẹ lè ṣe àlàyé fún wa kí ni nǹkan tí wọ́n ń pè ní òfin gangan? Pẹ̀lú ìyọ̀ǹda látọ̀dọ̀ olótù, ohun tí mo fẹ́ràn jù téèyàn bá ń sọ ìtumọ̀ òfin, ó jẹ́ eléyìí tá a máa sọ ní èdè Gẹ̀ẹ́sì, wọ́n pè ní definition ẹ̀, tí mo fẹ́ràn jù ní gbogbo definition ni pé law is the command of the sovereign. Ìtumọ̀ èyí ni pé òfin jẹ́ àṣẹ tí ẹni tó ní gbogbo agbára láti ṣe àṣẹ tí ó pa, òun là ń pè ní òfin. Ẹ ṣé àdúpẹ́. Ǹjẹ́ ẹ lè ṣe àlàyé fún wa oríṣi òfin mélòó ló wà tí à ń lò ní orílẹ̀-èdè tiwa yìí? Ọ̀rọ̀ òfin tá bá ní ká ṣe àlàyé ní oríṣiríṣi, àfi tó bá yẹ pé àlàyé lórí àwọn òfin ìgbàlódé, òfin ayédáyé òyìnbó, nítorí òfin tá à ń sọ yìí ó ti wà láti ìgbà tí Ọlọ́run gan ti ṣẹ̀dá ayé. Ní àwa tí a jẹ́ ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì, tá bá wo inú ìwé Bíbélì wa, nígbà tí Ọlọ́run fẹ́ dá ayé, àṣẹ ló pa, òfin kan nìyẹn. Èkejì ni pé ó tún ṣe àlàyé bẹ́ẹ̀ ṣe ń gbé nínú ọgbà yìí o, nǹkan báyìí ní kẹ́ ṣe, nǹkan báyìí lẹ gbọ́dọ̀ ṣe. Ìgbà tó ń rú òfin, òun ni Ọlọ́run lé wọn jáde. So tá bá ń sọ̀rọ̀ oríṣiríṣi òfin tí ó wà, tó bá jẹ́ ti modern one, la lè sọ pé ó dáa, a lè pín sí ọ̀nà báyìí, a lè pín sọ́nà báyìí. Ní ilẹ̀ Nàìjíríà, nítorí bá ṣe ń bá bọ̀ tó jẹ́ pé àwọn Gẹ̀ẹ́sì náà wọ́n ṣe ìṣàkóso ìjọba tẹ́lẹ̀, òfin tí wọ́n la gbà wọlé tí à ń pè ní common law. So ní ojú ọ̀nà tibẹ̀ yẹn, a lè pín òfin sọ́nà méjì. Àwọn kan wà tó ń pè ní common law, àwọn kan wà tó ń pè ní civil law. Irú àwọn Faransé báyìí civil law ní tiwọn. The same way, tẹ́ bá tún fẹ́ pín òfin even under common law, wọ́n tún pín sí méjì. Eléyìí tá ń pè ní civil law wà, eléyìí tá ń pè ní criminal law wà. Civil law ni pé ọ̀rọ̀ láàrin èmi àti ẹlẹgbẹ́ mi àbí ẹlòmíì tí ó jẹ́ wípé bóyá contract ni o, bóyá marriage ni o, bóyá constitutional law, all these ones civil law là ń pè. But criminal law wà ní pé òfin tá a ṣe pé ìjọba ti ní a gbọ́dọ̀ ṣe nǹkan bá àwa tàpá sí, àwọn yẹn là ń pè ní criminal law. So òfin bó ṣe pín lóríṣi, èmi tún wà civil law mi wà, èmi civil law yẹn tún wà counterpoise pẹ̀lú military law.
a lè ní ó pọ̀ òfin pọ̀ lóríṣiríṣi but most of the time ó máa ń pín sí méjì níbi tá a bá ní àwọn gbèǹdéke ọ̀nà tí àgbà fi ń lò wọ́n àti irú iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. ẹ ṣeun nínú ọ̀rọ̀ tẹ́ bá wa sọ ẹ jẹ́ kó yé wa wípé òfin ti wà kó tó di wípé ti ayé òde òní dé ǹjẹ́ ẹ lè yànnà náà fún wa bí òfin ṣe wà ní ayé àtijọ́ tí àwọn bàbá wa ń lò àti èyí tí ó jẹ́ ti ayé ìsìn ìyàtọ̀ wo ló wà láàrin ẹ̀ afẹ́kẹ́ bá wa yànnà náà ẹ̀. Ó ṣe ní láàánú pé mi ò rí pa àti rí nǹkan tó ń pè ní study tó pọ̀ but èmi tí mo gẹ́gẹ́ bí amòfin in about my 26 years of practice mo ti ṣe àkíyèsí kinní kan pé ìyà àìkọ̀wélẹ̀ ó jẹ wá púpọ̀ nítorí mo ṣe àkíyèsí pé kò sí òfin tí òyìnbó gbé wá sílùú yìí tí a ní tẹ́lẹ̀ kóyìnbó tó dé in one form or the other. Àwọn for instance kò sí society kan ní àgbáláyé tí a ti fi àyè gba olè jíjà bó ṣe wà lọ́dọ̀ wa náà nìyẹn ṣùgbọ́n nígbà tá a bá dé court ẹ máa tún gbọ́ àwọn míì conspiracy wọ́n jọ conspiracy yìí ni Yorùbá sọ wípé ẹni gbépo lájà nìkan kọ́ ni olè ẹni tó gbà á sílẹ̀ gan olè ni that is conspiracy tí òyìnbó ti kọ tiẹ̀ lẹ̀ bẹ̀tà wa ọkọ̀ ti wálẹ̀ ṣùgbọ́n ó wà ní òwe wa àti àwọn àṣàyàn ọ̀rọ̀ wa wọ́n pọ̀ lóríṣiríṣi ní inú òfin wa à ń pè kíní kan ní natural justice yẹn pín sọ́nà méjì you cannot be a judge in your own cause o lè dá ẹjọ́ ṣe fún ẹjọ́ ara ẹ̀ àti pé o lè dájọ́ fún èèyàn tó gbọ́ tẹnu ẹ̀ nínú òfin nínú èdè Yorùbá àti òwe wa a mọ̀ ń bẹ̀ pé ọ̀gbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni that is the same thing tó òyìnbó sọ pé no man should be condemned unheard so mo fẹ́ lè sọ pé gbogbo òfin tí òyìnbó ní tá a ní common law tí àwọn British tó ń gbé wá fún wa gbogbo ẹ̀ pátápátá òun ló wà tí ò bá sí nínú òwe á wà nínú àṣàyàn ọ̀rọ̀ bí òsì náà á wà nínú òdùfá. ọ̀pọ̀lọpọ̀ òdùfá òní pé tí wọ́n bá kì báyìí bàbá wa kan Professor Adigun ó ṣe ìwé kan on equity and trust mo rí pé ó fẹnu bà ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn kìíní ẹ̀ àwọn nǹkan míì bọ́n ṣe ń pín ogún ni o under common law wọ́n yẹn ń ṣètò ìgbéyàwó or divorce àti oríṣiríṣi tó yẹ pé bàbá yìí dẹ̀ fi ìdí ẹ̀ múlẹ̀ nínú àwọn òdùfá kọ̀ọ̀kan tó fi sínú ìwé yẹn bàbá yẹn was a professor in University of Lagos ó dà pé àgbà ti dé tó bá ṣùwà lórílẹ̀-èdè ayé. ẹ ṣeun nínú àwọn òfin tí ẹ wá sọ̀rọ̀ lé lórí mo fẹ́ ká máa wọnú àwọn kọ̀ọ̀kan nítorí àwọn àgbà bọ̀ wọ́n ní ìlú tí ò sí òfin ẹ̀ṣẹ̀ ò sí ń bẹ̀ èyí tí mo fẹ́ kí àkọ́kọ́ lọ nínú ẹ̀ ni òfin tó de lọ́kọ láyà gẹ́gẹ́ bíi pé nígbà tí wọ́n fẹ́ ṣègbéyàwó nísìn tó bá ti lè lọ ti ọwọ́ tí ìjọba bọ̀ léyìí tí wọ́n ń pè ní court marriage àkọ́kọ́ mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé fún wa báwo ni wọ́n ṣe ń ṣe léyìí tí ó fi ń rọrùn àti wípé tí wọ́n bá wá ṣe náà tán ẹ̀tọ́ wo ni ọkọ ní ẹ̀tọ́ wo ni ìyàwó ní ẹ jẹ́ ká kọ́kọ́ ti bẹ̀yẹn mú kí n tó tún wá béèrè ìbéèrè mi lórí ẹ̀. ẹ ṣe ọ̀nà méjì ni ìgbéyàwó pín sí lábẹ́ òfin eléyìí tá à ń pè ní customary marriage wà eléyìí tá à ń pè ní statutory marriage wà mistake